àwọn kan ò mọ̀ pé Eniola Ajao pé ìbejì ni o. káìkàìkàìkàìkàìkàì àwọn kan ò mọ̀ wípé ìbejì òun ni òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Eniola Ajao. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé pírọ́dọ̀tì òṣèrékùnrin Ọdúnladé Adékọ́lá òun ni Eniola Ajao. pírọ́dọ̀tì Ọdúnladé Adékọ́lá abẹ́ Ọdúnladé Adékọ́lá òun ló gbà jáde ìyẹn Eniola Ajao, èyí tí ó jẹ́ pé ó jẹ́ ìkan lára àwọn òṣèré àwọn tó gba abẹ́ Ọdúnladé Adékọ́lá kọjá tí Ọdúnladé fẹ́ràn dáadáa. ó jẹ́ best student Ọdúnladé Adékọ́lá. èyí ló fà á tó yẹ pé gbogbo ìgbà tí Ọdúnladé Adékọ́lá bá ń ṣe eré àbí eré fíìmù ẹ máa sábà rí Eniola Ajao níbẹ̀. ọlọ́run jọ̀ọ́ bá a ṣe fẹ́ sọ̀rọ̀ Eniola Ajao, ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ tó ń láìkì tó ń ṣí ẹ̀ ọlọ́run bá mi dá sọ̀rọ̀ ayé wọn o, má ṣàì fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan o. níbí báyìí a máa sọ àwọn nǹkan kan tẹ́ ẹ̀ mọ̀ nípa òṣèrébìnrin Eniola Ajao. a máa sọ bó ṣe bẹ̀rẹ̀ eré fíìmù Yorùbá àtàwọn nǹkan kan a máa sọ fún yín níbí báyìí. ẹ máa bá wa ká lọ o. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti ń mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá. ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. ẹ jẹ́ á sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin ilẹ̀ wa ni ìyẹn Eniola Ajao. ká sọ mu méjì mẹ́ta mẹ́rin nípa òṣèrébìnrin Eniola Ajao. Eniola Ajao jẹ́ ìbejì ni Eniola Ajao. òun pẹ̀lú ìbejì rẹ̀ wọ́n máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn ní ọjọ́ 21 oṣù kínní ìyẹn January 21st ni wọ́n máa ń ṣe ọjọ́ ìbí wọn o. ìyẹn túmọ̀ sí wípé a bí òṣèrébìnrin Eniola Ajao àti kejì rẹ̀ ní January 21st ọdún 1983 ni a bí òṣèrébìnrin Eniola Ajao. ìlú Ẹ̀pẹ́ nípínlẹ̀ Èkó òun ni wọ́n bí Eniola Ajao sí o. ìlú Èkó òun ni wọ́n bí Eniola Ajao sí o. ó sì jẹ́ àbígbẹ̀yìn nínú àwọn ọmọ mẹ́fà tí àwọn òbí rẹ̀ bí. ó jẹ́ àbígbẹ̀yìn nínú ọmọ mẹ́fà tí màmá wọn bí o. ọmọ mẹ́fà òun ni màmá Eniola Ajao bí, òun wá jẹ́ àbígbẹ̀yìn fún màmá rẹ̀. Eniola Ajao kàwé gboyè nínú ìmọ̀ ìṣirò owó ìyẹn accounting ní yunifásítì Èkó ìyẹn University of Lagos. lẹ́yìn tí ó parí ní ilé ẹ̀kọ́ Yaba College of Education, Eniola bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ní ọdún 2004. ní ọdún 2004 ni Eniola Ajao ó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré níbi tí ó ti kọ́kọ́ kópa nínú fíìmù tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìgbà Ìmọ̀. òun ni fíìmù tí Eniola Ajao máa kọ́kọ́ ṣe lákòókò tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ eré sinimá. fíìmù tí ó kọ́kọ́ kópa ń bẹ̀ òun ni Ìgbà Ìmọ̀. Eniola ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù tí ó lókìkí. Eniola Ajao ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù Yorùbá tí wọ́n jẹ́ The Vendor, Yèyé Alára, Olókìkí Òru àti Beast of Two Worlds ìyẹn Àjàkájù. òun ló ṣe Àjàkájù yẹn o. fáwọn tí ó máa ń wo eré Yorùbá ẹ lọ wo Àjàkájù. yàtọ̀ sí pé Eniola jẹ́ òṣèré, Eniola tún jẹ́ atọ́kùn ìyẹn producer òun ni Eniola Ajao jẹ́ o, tí ó ti gbé àwọn fíìmù tirẹ̀ jáde tó produce fúnra rẹ̀. tá a bá sọ pé èèyàn produce àwọn fíìmù tóun fúnra rẹ̀ tó produce èyí tó ṣe atọ́kùn rẹ̀ Eniola Ajao ó ní fíìmù Àjàkájù tí ó ṣe ìyẹn Beast of Two Worlds.
ó ní Eniola Ajao gbé jáde ní ọdún 2024 ní Beast of Two Worlds jáde o. wọ́n yan Eniola fún àmì ẹ̀yẹ Best Actress in Supporting Role, ìyẹn òṣèrébìnrin tó ràn lọ́wọ́ jùlọ ní Best of Nollywood Award ní ọdún 2015. ní ọdún 2015 wọ́n yan Eniola Ajao, wọ́n fún ní àmì ẹ̀yẹ Best Actress in Supporting Role ní ọdún 2015. ọ̀pọ̀ èèyàn wò pé Eniola Ajao àti Ọdúnládé Adékọ́lá tó jẹ́ ọ̀gá rẹ̀ wípé wọ́n jẹ́ olólùfẹ́ o, ṣùgbọ́n wọn kì í ṣe olólùfẹ́ rárá. ọ̀gá àti ọmọọṣẹ́ ni wọ́n. òun àti òṣèrékùnrin Ọdúnládé Adékọ́lá jẹ́ alájọṣepọ̀ pẹ́kípẹ́kí nínú iṣẹ́ sinimá, èyí tí ó mú ọ̀pọ̀ ènìyàn máa rò pé wọ́n jẹ́ olólùfẹ́, ṣùgbọ́n ọ̀rẹ́ iṣẹ́ ni wọ́n o. ọ̀rẹ́ iṣẹ́ òun ni Eniola Ajao àti Ọdúnládé Adékọ́lá jẹ́ o. ẹ mọ̀ bí àwọn èèyàn bá ti rí i pé ìbáṣepọ̀ tó gún régé wà láàrin èèyàn ọkùnrin àti obìnrin, èròǹgbà èèyàn ni pé wọ́n ti ń fẹ́ra wọn o, ṣùgbọ́n títí wọn ò rí bẹ́ẹ̀ o. iṣẹ́ òun ló sọ wọ́n di ọ̀rẹ́, ọ̀gá àti ọmọọṣẹ́ ni wọ́n o. Eniola jẹ́ ìyá fún ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Òkìkíọlá Daniel, ẹni tí ó bí ní oṣù karùn-ún ọdún 2002. Eniola Ajao ní ọdún 2002 ó bí ọmọkùnrin kan o tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Òkìkíọlá Daniel, òun ni orúkọ ọmọ Eniola Ajao. eléyìí la fi ń celebrate Eniola Ajao. ọlọ́run jọ̀ọ́, gbogbo ọwọ́ tó ń share tó ń like ẹ ò mà ní fojú sunkún ọmọ o. gbogbo àwọn ọmọ yín báyìí ló máa débi gíga o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa Eniola Ajao. ẹ má gbàgbé ẹ follow kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ire o.